Kango kango báyìí lohùn agogo dùgbẹ̀ dùgbẹ̀ níta kèrègbè jọmí jọmí báyìí lẹyẹ gànké èèyàn tó jọmí kan ò lóhùn mi lẹ́nu. Mo tún ti gbé e dé lọ́jọ́ tèní gẹ́gẹ́ bí ìṣe mi. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹkẹ́lé tó ro àjà lórí, ká dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní là ń jẹ, àǹfààní ẹni tá a ní là ń lò. Àǹfààní ẹ̀yin tèmi tí mo ní lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV òun lèmi ń lò tẹ́ fi ń gbóhùn mi ní gbogbo ìgbà lóòrèkóòrè lórí ìkànnì tá a wà yìí. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Adiye ọ̀ràn ni mo gbé wá fún yín lọ́jọ́ tèní. Kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀? Mò ń bọ̀ mi tí dé. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba amọ́niṣe ni, ọba tó mọ mí tó mọ̀ ọ́, ọba ṣe mí lóore, ọba mi abẹ̀jẹ́, akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà yín ìyá mi apanimáwàgún olókìkí òrò, ìbà yín ìyá mi amọ́lùlù, alàròrò, wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, moríbà lọ́jọ́ tèní. Ẹ̀jẹ̀ ń rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pèdè Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́roro. Àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan lọ́jọ́ tèní. Adiye ọ̀ràn nǹkan bẹ́ńdóníà tá a wà yìí, gbogbo àwa tá à ń sin nǹkan ọ̀sìn ẹja fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Mo kí gbogbo ọmọ sẹ́lú ọba ọmọ aróra àgbá ètò ọmọ asáré ajé kò tẹ́rẹ́ gbogbo ẹ̀yin ọmọ ṣàlẹ̀ ń gbóná ọkọ̀ ẹ̀ ń gbóná tẹ́ wà lórí ìkànnì tẹ́ ń gbọ́ àtẹ́hùn wá báyìí. Mo kí yín púpọ̀ àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ bá ń kí ìyá mi ìyá Ibrahima Ajara Imatu Bakari, mo kí yín nílùú Kòtọ́nù ń bẹ̀. Ọba mi lédùà kò ní padà lẹ́yìn yín. Ẹ bá ń ṣàmì àdúrà. Ẹ bá ń kí prison láti ìlú Màlábò lọ́hùn-ún. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní ìsín nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ẹ ṣeun púpọ̀. Mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀ ẹ máa bá wa tẹ láìkà kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, kò sí fún ìbàjẹ́. Àwọn ọgbọ́n ọlọ́kan ìjọ̀kan àǹfààní ọlọ́kan ìjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. Mo kí ìyá mi ìyá alálùbáríkà alájà tèmi nìkan, ìyá mi Ajá Salimatu ọmọkúṣe bí àlá, ìyá Halil mo kí yín púpọ̀. Báwo lẹ wà sí nílùú Àjàṣẹ níbẹ̀? Ẹ kú palẹ̀ máa wẹ̀ Ramadan. Yóò bá wa láyé, yóò bá wa láàyè rè, á sì rẹ́mi gígùn àti àlàáfíà ara fi gbà á. Ẹ bá ń ṣàmì màmá. Adiye ọ̀ràn kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀ lọ́jọ́ tèní? Ibo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi? Ẹ jẹ́ n dókè lọ́hùn ná kí n wo ohun tó wà níbẹ̀. Adiye ọ̀ràn. Síwájú náà mo kọ́kọ́ kí gbogbo àwọn àna mi pàtàkì tí wọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí, tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá. Ẹ kú àdúró ti Ohun Ìfẹ́ SOMIDA. Ọba mi Elédùà yóò máa kọ́ wa máa ṣe lórí ètò tá a wà yìí. Adiye ọ̀ràn. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ náà sórí atẹ́gùn yìí ó ṣẹlẹ̀ sí àwọn ìyá méjì kan ní agbègbè ọ̀dọ̀ mi bí. Àwọn ìyá méjì yìí ayálégbé ni wọ́n, nínú ilé mẹ̀háyà òun ni wọ́n wà. Àwọn ìyá méjì yìí nínú ilé mẹ̀háyà tí wọ́n wà yìí, wọ́n ní àǹfààní láti máa sin àwọn nǹkan ọ̀sìn nínú ilé mẹ̀háyà yìí, torí àwọn ilé mẹ̀háyà míì wà tó ṣe ń pé o lè sin ẹran, o lè sin ẹdìyẹ, o lè sin àwọn nǹkan míì tó jẹ́ nǹkan ọ̀sìn. Àmọ́ nínú ilé mẹ̀háyà tí àwọn ìyá yìí ń gbé ní ìtòsí ọ̀dọ̀ mi bí, àǹfààní wà fún wọn láti sin nǹkan ọ̀sìn bí ẹdìyẹ, ẹran àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
àwọn ìyá méjèèjì yìí ẹdìyẹ ni wọ́n yàn láàyò tí wọ́n ń sìn kì í ṣe pé wọ́n ní ẹdìyẹ yìí púpọ̀ o ẹnì kọ̀ọ̀kan wọn ó ní ẹdìyẹ ẹyọ kọ̀ọ̀kan ìyẹn abo ẹdìyẹ tí wọ́n ń sìn ṣùgbọ́n nígbà tó tó àkókò tí àwọn ẹdìyẹ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ̀yìn kàyéfì ńlá ìyàlẹ́nu ni pé àwọn ẹdìyẹ méjèèjì yìí ibì kan náà ni àwọn méjèèjì ń yẹ̀yìn sí ó ti pẹ́ kí àwọn ìyá yìí kí wọ́n tó fura yín pé ẹdìyẹ tàwọn ibì kan náà ni wọ́n ń yẹ̀yìn sí kí wọ́n tó mọ̀ ẹyin tí àwọn ẹdìyẹ yìí yín papọ̀ ó ti ń lọ bíi 8 kàyéfì ńlá àwọn èèyàn ní ẹ fi wọ́n lẹ̀ àwọn ẹdìyẹ yìí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni kí n mọ́ fọ̀rọ̀ gùn ọjọ́ mọ̀ ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣọ́ àwọn ẹyin ẹdìyẹ yìí tí wọ́n bá rí kan lórí ẹyin yìí lénìí tó bá dọ̀tún la òmíì ni wọ́n rí lérí ẹyin yìí àwọn ẹdìyẹ yìí sá ń pín ẹyin yìí yín síbi tí wọ́n yẹyin sí yìí kí n mọ́ fọ̀rọ̀ gùn wọ́n ní àwọn ẹdìyẹ méjèèjì yìí wọ́n yín ẹyin 17 ìyẹn 17 ṣé 17 lẹ máa ń pè bẹ́ẹ̀ ẹyin 17 ni àwọn ẹdìyẹ méjèèjì yìí wọ́n yín papọ̀ ìgbésẹ̀ àwọn ẹdìyẹ yìí ń jẹ́ kàyéfì àwọn ìyá yìí wá ń rò láàrin ara wọn wọ́n bira wọn pé báwo láwa ṣe gbà nísìnyí ẹyin 17 ni àwọn ẹdìyẹ wá yín báyìí báwo láwa ṣe gbà ta ni ó mú 8 ta ni ó mú 9 ṣùgbọ́n nígbà tí àwọn ẹdìyẹ yìí tí wọ́n fẹ́ pa ẹyin ìyẹn tí wọ́n fẹ́ pa ọmọ wá bí mi lérè yín pé ẹyin mélòó ni wọ́n pa nínú ẹyin 17 tí a sọ yìí pé wọ́n yìn yìí nǹkan bẹ́ẹ̀ dúníyàn tá a wà yìí mò ń bọ̀ mí tí dé ẹ̀jẹ̀ dókè lọ́hùn-ún. mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú pèdèpọ̀ tẹ́ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí yín púpọ̀ ẹ kú àdúrótì wa lórí ètò yìí ẹ bá ń kíyà Ohun Ìfẹ́ Sọmídà ẹ bá ń kí bàbá Ohun Ìfẹ́ Sọmídà lọ́dọ̀ yín níbẹ̀ o kò ní bàjẹ́ fún wa ẹ bá ń ṣàmì àdúrà. àní nígbà tí àwọn ẹdìyẹ yìí tí wọ́n fẹ́ pa ẹyin yìí ẹ̀yin aráalé àwọn ẹdìyẹ méjèèjì yìí wọ́n pa 16 ìyẹn 16 ṣé sẹ́ẹ̀sì lẹ mọ́ ń pè bẹ́ẹ̀ nínú ẹyin 17 ẹyin yìí ń kọ ẹyọ kan nílẹ̀ tí wọn ò pa inú àwọn ìyá yìí dùn pé àwọn ẹdìyẹ yìí wọ́n mọ̀ ti pín ire láàre fún wa gẹ́gẹ́ bí oríkì àwọn Ọlálọ́mí Ọlọ́fàmọ́jọ wọ́n dí àwọn ẹdìyẹ yìí wọ́n ti pín ire wọ́n ti láàre àwa tá a ti sọ yín pé ta ni ó mú 8 ta ni ó mú 9 ẹ rí pé àwọn ẹdìyẹ yìí wọ́n ti pín ire wọ́n ti láàre fún wa báyìí àwọn sọ yín pé kò sí ohun tó bàjẹ́ ń bẹ̀ mọ́ lẹ́yìn ká pé àwọn ọmọ ẹdìyẹ yìí ní 8 àwọn òkúkú mọ ẹdìyẹ ẹni tó yín púpọ̀ sálẹ̀ sọ yín pé 8 ni gbogbo wọn yín sì lè sọ pé èèyàn kan yín 9 èèyàn kan yín 8 nínú wọn Ọlọ́run nìkan ló mọ ẹdìyẹ ẹni tó yín púpọ̀ nínú àwọn ẹdìyẹ yìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan tí àwọn ẹdìyẹ yìí tí wọ́n pa àwọn ọmọ yìí jáde nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí àwọn ẹdìyẹ yìí o kí ló ṣẹlẹ̀ ẹja Fèyíkọ́gbọ̀n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèmi. mo kí àmì ajá Khadijata kò fowórọlá ìyá alága tiwa nínú ẹgbẹ́ Aulam Islamic Foundation 77 mo kí yín púpọ̀ ẹ bá ń kíyà Gàfúrà kí wọn kò bójú ọjọ́ ṣeré ẹ kú palẹ̀ máa wẹ̀ ń bẹ́ o màmá ọba mi Elédùà kò ní jẹ́ kí a fa àwẹ̀ gbà wẹ̀ nínú ọdún yìí ẹ bá ń ṣàmì àdúrà. ẹ̀yin ará létẹ̀ wà létí gbọ́ wọ́n ní àwọn ẹdìyẹ yìí ọjọ́ tí wọ́n kó àwọn ọmọ wọn sẹ́yìn tí wọ́n jáde ṣé súná ni ká pè ní àbí ìkómọjáde wọ́n ní kàyéfì ní jọ lójú gbogbo èèyàn pé ẹ wo àwọn ẹdìyẹ yìí sẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ títí wọ́n tó pamọ́ papọ̀ ìfẹ́ mọ̀ ń bẹ láàrin àwọn ẹdìyẹ yìí o wọ́n kàn ń kó àwọn ọmọ 16 yìí sẹ́yìn yọyọyọyọ ládùúgbò ni ṣùgbọ́n ní ọjọ́ kan àṣà mọ̀ bá wọn ní àlejò wọ́n ní àṣà gbé kan nínú àwọn ọmọ 16 yìí tí àwọn ẹdìyẹ yìí pa inú bí àwọn ẹdìyẹ yìí lọ́jọ́ yìí ẹ̀yin náà ti mọ̀ tí àṣà bá gbé ẹdìyẹ máa ń halẹ̀ àwọn ẹdìyẹ yìí wọ́n halẹ̀ má àṣà yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí àmúbọ́ lọ́wọ́ àṣà àṣà gbé kan sá lọ nínú àwọn ọmọ ẹdìyẹ yìí àwọn táwọn ti ń sọ yín pé pín ire láàre tẹ́lẹ̀ pín ire láàre
ó tó wá já sófò torí àwọn ọmọ adìyẹ yìí ó ti kù 15 ìyẹn 15 chickens lẹ́mọ̀ ń pè é. àwọn adìyẹ méjèèjì yìí wọ́n sà ń kó àwọn ọmọ adìyẹ yìí wọ́n kó kiri bẹ́ẹ̀ ládùúgbò bílẹ̀ bá sì ṣó wọ́n kó wọn wọ ibi tí wọ́n máa ń sùn wọ́n ṣe bẹ́ẹ̀ lọ wọ́n ṣe bẹ́ẹ̀ bọ̀. ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àṣá gbé kan nínú àwọn ọmọ adìyẹ yìí ọlọ́kadà ìyẹn oníkẹ̀kẹ́ ṣóníṣẹ́mìjà lẹ́mọ̀ ń pè é tí ń kọjá ládùúgbò ó mọ̀ tó tẹ ọ̀kan pa nínú àwọn ọmọ adìyẹ yìí o lásìkò tí àwọn adìyẹ yìí ń kó àwọn ọmọ wọn jẹ níwájú ilé wọn. àwọn ọmọ adìyẹ yìí wá kó 14 ìyẹn 14 ṣé 14 lẹ́mọ̀ ń pè é pín ire láàrin táwọn ń sọ tẹ́lẹ̀ ó tún padà wá lẹ́ẹ̀kan sí i àwọn ti sọ yín pé 7 làwọn ó pín ṣùgbọ́n ibi tá a wá ń lọ gangan ládé yìí o kí ló ṣẹlẹ̀ sí pípín àwọn ọmọ adìyẹ yìí láàrin àwọn ìyá méjèèjì. ẹ jẹ́ á fèyíkọ́gbọ̀n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèdí mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún. mo kíyà mi Ajára Ìmọ̀yẹ̀kínì ìyá Mutasir láti ìlú Paris lọ́hùn-ún ìyá mi Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ mo kì í púpọ̀ ẹ bá ń kí àná mi Ájì Ṣákírù Sànúsí Jíbọ̀sà láti Paris níbẹ̀ kẹ bá ń kí bàbá àdínní Ájì Àrẹ̀mú Bello lọ́dọ̀ yín bẹ̀ o ẹ bá ń kí ìyá mi Ọmọláìbádé Ájà Sọ́bírà Àbẹ̀kẹ́ ìyá Azima ẹ bá ń kí wọn láti Paris níbẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ kéré oko wálé o ẹ kú múra rọmọdọ́nà tí ń bọ̀ lọ́nà yìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ayálégbé ni àwọn ìyá méjèèjì tí wọ́n ní ẹdìyẹ yìí ṣàdédé ni baálé ilé ọ̀kan nínú àwọn ìyá yìí ló bá lọ gbalé síbòmíì ló bá dé ló bá sọ fún ìyàwó rẹ̀ yìí pé ìyá alágbájá ìparí ọ̀sẹ̀ àbópin ọ̀sẹ̀ ní kí n pè é Yorùbá pélédè ó ní tó bá ti dòpin ọ̀sẹ̀ a fẹ́ kó lọlé tuntun kó mọ gbáradì kalẹ̀ mo ti rí lé sí àdúgbò kan ní Kọ́kọ́yẹ lọ́hùn àbí ní Kaṣí lọ́hùn àbí ẹ sáà ti mú kan bẹ̀ àbí ní Jìgbé ni kí n wí. mo kí gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà ní Jìgbé ẹ̀yin tá pa bẹ̀ ẹ̀yin tí Dángbó mo kí yín o ẹ̀yin tí Promise Rètè mo kí yín títí lọ ló tàkàn lọ́hùn. ní ìyá yìí ló bá lọ ó lọ bá ìyá kejì àbí ìyá kejì ní kí n pè é kó mọ́ bá dàrú sí wa bó ṣe dé ọ̀dọ̀ ìyá kejì ló bá kó bẹ́ẹ̀ lóró fún ìyá yìí ń pé baálé mi mọ̀ ti rí lé sí àdúgbò mi o òpin ọ̀sẹ̀ á kó kúrò nù lé yìí báwo la fẹ́ wá ṣe àwọn ẹdìyẹ wa báyìí. ẹ wá gbọ́ ohun tí ìyá kejì sọ ni mò ń bọ̀ mi tí dé. níyà kejì bá ní àmọ̀ràn bí ní Ọ̀yọ́ èwo tún ní pé báwo la fẹ́ ṣe ẹdìyẹ gbà ẹdìyẹ di pínpín nù pínpín ti yá nìyẹn ìpè lápìn. ni arábìnrin ni òun sọ fún ìyá kejì ń pé how pínpín bíi ti báwo èmi ròyìn pé kí n fi àwọn tèmi lẹ̀ sọ́dọ̀ yín bí kí wọ́n jọ mọ ru àwọn ọmọ yìí kán jọ mọ tọ́ àwọn ọmọ yìí títí kán fi dàgbà ni tán bá ti dàgbà ń wá á pín nísinsìnyí kó àwọn tèmi lọ. níyà kejì yìí ní o ká pín kíkó wá máa lọ mójútó àwọn ọmọ tiẹ̀ lòun sọ fún ìyá kejì yìí pé ìyá Bísọ́lá ìyá Àdùkẹ́ àwọn mẹ́ta bá ní ká pín àwọn ọmọ ìdìyẹ yìí nísìnyí àmọ́ èyí tó jẹ́ akọ nínú wa àmọ́ èyí tó jẹ́ abo nínú wọn torí àwọn ọmọ ìdìyẹ yìí ṣàkéré púpọ̀ tá a bá lọ pín wọn nísìnyí tó já sí pé abo nìkan ló bọ́ sọ́dọ̀ ẹnìkan àbí akọ nìkan ló bọ́ sọ́dọ̀ ẹnìkan àbí abo pọ̀ jù nù tẹnìkan ẹ̀yin náà ti mọ̀ wọ́n lẹ́ni tó bá ní abo nǹkan òun ló ní nǹkan torí abo tún pamọ́ fún ẹni tó ní kinní yìí ohun tí mò ń sọ gbàbẹ̀ ó yẹ kó ti yẹ̀yìn ara lé ṣùgbọ́n ìyá kejì ló bá ní àwo ká pín kíkó wá mọ lọ sí tiẹ̀ ìfẹ́ rojọ́ kó mọ lọ dọjọ́ wájú kí àwọn oníkẹ̀kẹ́ kan tó tẹ̀ kan pa àbí kí àṣà tó gbé míì kó máa ròyìn pé bóyá irọ́ ni mò ń pa jẹ́ ká pín tá a bá ti pín kó wá mọ lọ mójútó ẹdìyẹ rẹ̀ níbi tí ó bá ń sìn wọ́n. ìyá yìí lòun sọ fún yín pé òkè kò sí wàhálà òpin ọ̀sẹ̀ la fẹ́ kẹ́rù tó bá ti ń di ọjọ́ Jímọ̀ á yanjú rẹ̀ wá bí mí lérè yín pé báwo ni wọ́n ṣe pín àwọn ẹdìyẹ yìí gbà.
nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni ẹjẹ́ àfẹ́ ìkọ́gbọ́n ká fi ṣàwòṣe mọ́ ń bọ̀ kí n dókè lọ́hùn-ún. síwájú kí n tó sọ bí wọ́n ṣe pín àwọn ẹdìyẹ yìí ẹ fetí sí ìkéde pàtàkì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ Mẹ́kà tẹ́ fẹ́ lọ ṣe hajj nínú ọdún 2023 yìí ìjọ alálùbáríkà kan tí ń bẹ ńlẹ̀ fún yín tí wọ́n pè ní Rawadu Baitillahi lil hajj wal umrah. Wọ́n ń kóyàn lọ Mẹ́kà bẹ́ẹ̀ ni wọ́n ń kóyàn bọ̀ láti Mẹ́kà. Àràfà alálọ̀bọ̀ ló bá dé lọ́dọ̀ tiwọn. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn lọ Mẹ́kà nínú ọdún yìí wọ́n ní owó Mẹ́kà ti ọdún 2023 yìí 3,500,000 francs ni mílíọ̀nù 3.5 òun náà ni ẹ fi bá wọn lọ Mẹ́kà ti ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ṣùgbọ́n fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ bá wa pé president ìjọ Rawadu Baitillahi lil hajj wal umrah ìyá wa ìyá alálùbáríkà Ajá Balikisu Jimá ìyá àbẹ̀ta sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ bá wa kàn sí ìyá wa yìí láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ má bínú pé nọ́mbà tá a fi sórí ìkànnì yìí nínú ètò gàrí kíkan wà lọ nọ́mbà ọ̀hún ó kù díẹ̀ káàtó. Nọ́mbà France ló wà níbẹ̀ ṣùgbọ́n nọ́mbà Benin tá a fi síbẹ̀ plus 229 àfi 97 sẹ́yìn rẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti rí nínú gàrí kíkan tẹ́ a ṣe wá lọ nínú ètò gàrí kíkan tá a ṣe wá lọ tẹ́ bá ti rí plus 229 ẹ fi 97 sẹ́yìn rẹ̀ kẹ́ tó wá rí àwọn nọ́mbà tó kù. Ẹ má bínú nọ́mbà dọ́kítọ̀rù gangan ni bàbá wa Elhaja Abdulkabir Solahudina nọ́mbà bàbá gangan ni. Ẹ má bínú pé a ṣì nọ́mbà ọ̀hún kọ. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá ìjọ Rawadu Baitillahi lil hajj wal umrah tí ẹ bá fẹ́ bá wọn lọ Mẹ́kà nínú ọdún yìí ẹ bá wa pe àwọn nọ́mbà yìí kẹjọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ nígbà tí ń di alẹ́ ọjọ́ Jímọ̀ tí wọ́n fẹ́ pé àwọn ẹdìyẹ yìí wọ́n ní wọ́n kọ́kọ́ mú àwọn ìyá ẹdìyẹ yìí wọ́n kọ́kọ́ sokùn sí wọn lẹ́sẹ̀ náà wọ́n gbé wọn kalẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Ìyá àti bí táwọn fẹ́ kẹ́rù jáde nínú ilé òun ti wá àgò kan àgò tán máa ń kó ẹdìyẹ sínú rẹ̀ òun ti wá ló wá gbé kalẹ̀. Àwọn ọmọ ẹdìyẹ yìí wọ́n ti wà níwájú ìyá wọn nílẹ̀ẹ́lẹ̀ wọ́n wá ní báwo láwa ṣe pín ìgbà ní ìsìn ta ni ó pín ta ni ó kọ́kọ́ kó. Ẹ̀yin ará létẹ̀ wà létí ìgbọ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín òun lọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo yìí tá à ń sọ yìí ìtìsíwájú ni ohun tó ṣẹlẹ̀ tá a fi fẹ́ na ọ̀rọ̀ yìí sórí atẹ́gùn ibẹ̀ gangan la mórílẹ̀ yìí. Ẹ̀yin ará létẹ̀ wà létí ìgbọ́ báwo ni wọ́n pín àwọn ẹdìyẹ yìí gbà àti ń pé kí ló gbẹ̀yìn ẹdìyẹ yìí nígbà tí wọ́n pín bó ṣe. Mò ń bọ̀ mi tí dé ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mà wọ́n lẹ́ni tó bá kọ́kọ́ pín nǹkan kì í kọ́kọ́ kó ṣé rọ́ mo pa ni ájà àlíà. Ó tọ́ra máa ń dáṣà yẹn lọ́dọ̀ tí a ní pèdèpọ̀ lọ́hùn àbí ní ànàgó ni kì í sọ àwa ànàgó lọ́dọ̀ tí a ẹni tó bá kọ́kọ́ pín nǹkan kì í kọ́kọ́ kó òun ni mò ń kó gbẹ̀yìn. Ìwà mọ ọ̀dọ̀ àwọn ẹlòmíì ò ní àmọ́ àṣà tiwa ní ànàgó lọ́hùn tó o bá lè pín nǹkan kalẹ̀ báyìí ìwọ tó pín ló kọ́kọ́ kó ní ìkẹyìn torí gbogbo àwọn tó kọ́kọ́ àwọn tó wà ń dúró tó pín fún wọn ní ọ̀kọ̀ọ̀kọ̀ kó náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ pín àwọn ọmọ ẹdìyẹ yìí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò pín pé kẹ́nìkan kó bí gbogbo àwọn ọmọ ẹdìyẹ yìí ṣe wà nílẹ̀ ẹnìkan ó mú ó ní èmi mú eléyìí ìyá àti bí ó ní tóun bá mú tóun òun gbé sínú àgọ́ tóun ìyá àti bí náà yóò wò títí yóò ní òun náà mélé yìí wọn ò kúkú mèyí tó jẹ́ akọ wọn ò mèyí tó jẹ́ abo àwọn ọmọ ẹdìyẹ yìí tó kù ní kéékèèké tí ìyá àti bí náà bá tún mú tiẹ̀ òun náà ó tó fọwọ́ wò títí òun ó tún mélé yìí òun ó tún gbé sínú àgọ́ tóun ìyá àtọ̀hún náà ó tún wò títí òun náà ó tún mélé yìí yóò tún gbé sínú àgọ́ tóun. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe títí tí wọ́n fi pín àwọn ọmọ ẹdìyẹ 14 yìí ìyẹn 14 yìí ṣe 14 lẹ́ mọ́ ń pè é ní méje méje. Lẹ́yìn tí wọ́n pín ní méje méje bùṣe kálukú gbé ìyá ẹdìyẹ tiẹ̀ ìyá àti bí ó sì gbé ìyá ẹdìyẹ tiẹ̀ náà. Nígbà tí wọ́n palẹ̀ mọ́ wọ́n lọ ilé tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbà ìyá àti bí òun náà sì ń sin ẹdìyẹ tiẹ̀ níbí. Bí ìpínyà ṣe dé láàrin àwọn ìyá ẹdìyẹ méjèèjì yìí rèé o. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ kí ló gbẹ̀yìn ìpínyà tó wáyé láàrin àwọn ẹdìyẹ yìí. Ẹdìyẹ ọ̀hún ni mo pe léyìí ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n wo ohun tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ bá mi bọ̀ ó
pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mọ́kíyà mi ajá Nana Ìṣàtà Adéjọkẹ́, ìyá mi Àjọkẹ́ Adé láti ìlú Kòtọ́nù lọ́hùn-ún. Àná mi pàtàkì ọmọ Arífásàbíẹ̀yọ̀, mo kì í púpọ̀. Ẹ bá ń kí president Arífásàbíẹ̀yọ̀ láti ìlú Bàtà lọ́hùn-ún. Kò ní bàjẹ́ fún yín. Ẹ bá ń ṣàmì àdúrà. Ẹ bá ń kí bàbá májẹ̀ ó bàjẹ́, bàbá wa bàbá Pèláyì. Ẹ bá ń kí wọn kó bójú ọjọ́ ṣe rí níbẹ̀. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Arábìnrin tí wọ́n kẹ́rù kúrò nínú ilé yìí tí wọ́n lọ nínú ilé tuntun yìí, ó ní ìgbà tí àwọn dé nínú ilé tuntun yìí kò sáyè tí àwọn lè mọ sin ẹdìyẹ níbẹ̀. Ìbànújẹ́ wá dé fún òun pé báwo ni mo fẹ́ wá ṣe àwọn ẹdìyẹ yìí gbà nísìn, kò sáyè tá a lè sin ẹdìyẹ ń bí yìí. Lòun bá ronú títí, òun bọ́kọ tòun sọ pé dàlẹ́ hàn lẹ́sẹ̀kẹ́, mo fẹ́ kó àwọn ẹdìyẹ yìí sí ìyá rẹ̀ tí ń jẹ́ ìyá ọkọ tòun ní fìlájì tàwọn, bóyá Ìsàkété àbí ìpínlẹ̀ àbí Ìtàkàn àbí Pèdèpọ̀ àbí Dàngbò àbí Àjòhùn ẹ̀mú kan níbẹ̀. Ní ọkọ tòun ní kò sí wàhálà, làwọn bá kó ẹdìyẹ yìí tọmọtọmọ, àwọn ọmọ méjèèjì làwọn bá kó lọ fún ìyá ọkọ tòun ní fìlájì lọ́hùn pé kí wọ́n mọ báwọn sin àwọn ẹdìyẹ yìí níbẹ̀. Ẹ̀yin ará létí ẹ wà létí gbọ́, ọjọ́ mọ̀ ń gorí ọjọ́, oṣù mọ̀ ń gorí oṣù. Ìyá yìí ní àwọn ọmọ tòun tí wọ́n jẹ́ mẹ́ta, wọ́n ń bi òun pé màmá ẹ lọ gba ẹdìyẹ wá fún wa, a fẹ́ mọ sin ẹdìyẹ. Wọ́n ń da òun láàmú pé kóun lọ gbé àwọn ẹdìyẹ rí wá. Ẹ̀yin náà ti mọ àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ń sin ẹdìyẹ, wọ́n pín lẹ́yọ kọ̀ọ̀kan nígbà ẹdìyẹ tèmi lélẹ́yìí. Mo mú mi rántí ọ̀dọ̀ tiwa náà ń pèdè pọ̀ lọ́hùn. A ní aṣọ, tá a bá ya aṣọ báyìí á so sí apá fún wọn. Ìyẹn ní àmì ìdánimọ̀ wa pé èmi mo ní eléyìí, àbúrò mi ló ní ilé, ẹ̀gbọ́n mi lọ. Ó ti yẹ́yìn tẹ́ ń gbé abúlé dáadáa. Àwọn ọmọ tòun sọ ọ́ di wàhálà mọ́hun lọ́wọ́ pé kóun lọ kó ẹdìyẹ wá. Lòun bá pè ya ọkọ tòun pé màmá báwo ni ẹ̀ ń ṣe àwọn ẹdìyẹ gbà, ṣé wọ́n ti ń dàgbà? Màmá ní àwọn ẹdìyẹ ti ń dàgbà, kọ́dà wọ́n ti ń dàgbà gan. Ó ní abo mélòó ló wà nínú wọn, akọ mélòó ló wà nínú wọn? Màmá ní abo 4 ló wà nínú wọn, akọ 3. Ló ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá dòpin ọ̀sẹ̀ á wá mú 3, á mú abo 3. Àwọn Àdìsá, àwọn Àlàbí, wọ́n ní àwọn náà fẹ́ máa sin ẹdìyẹ lọ́dọ̀ wọn, ti ń dà mí láàmú. Màmá ní kò sí wàhálà, tó bá dòpin ọ̀sẹ̀ wá mú wọn. Ìgbà tó dòpin ọ̀sẹ̀ àwọn lọ mú ẹdìyẹ 3, àwọn mú wálé. Àwọn ọmọ tòun sì pín lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n fàmì sí lára pé àtàlàbí lélẹ̀, Tàdìsá lélẹ̀, ti Kàùsára lélẹ̀, ó ti yé yín. Làwọn bá ṣe ìyàrá kótópó kan fún wọn lẹ́yìn kùlé tàwọn, làwọn bá kó wọn síbẹ̀. Àwọn ọmọ tòun sì mójútó wọn, fún wọn lóúnjẹ níbẹ̀. Ibi tá a wá ń lọ gangan ládé yìí o. Ó ní lẹ́yìn oṣù bíi 4 àbí lẹ́yìn oṣù bíi 3 tí àwọn ti pín ẹdìyẹ yìí pẹ̀lú ìyá àtàkọ́kọ́. Kí ló wá ṣẹlẹ̀? Ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín, ẹjẹ́ á FEYIKOGBON ká fi ṣàwòṣe lọ́jọ́ tèmi. Mo kí bàbá mi Haji Ahmed láti ìlú Gabon, ọmọ Selu Bamarora àgbà ètò, mo kí yín púpọ̀. Mo sì kí bàbá mi Haji Raimi Ẹlẹ́dìẹ láti ìlú Gabon, ọmọ Mọ́ṣọ́mọjà, ọmọ dùràndùràn sọ̀rọ̀ kí n fún ẹ lésì, èyí ṣọmọ lọlé lọ lésì wá. Ẹ bá ń kí àmì Àṣẹfíkà Ajá Raima Saraki nígboro ìlú Àjàṣẹ́, àwọn tèmi nù, mo kí yín púpọ̀. A ní lẹ́yìn bí oṣù 3 tí wọ́n ti pínyà fún ìyá àwọn ẹdìyẹ yìí. Ìyá yìí ní ṣàdédé lòun rí ìyá kejì ní kí n pè é. Ìyá kejì táwọn jọ ń sin ẹdìyẹ yìí lọ́jọ́ kìíní àná, lòun rí lẹ́nu ọ̀nà lè tàwọn. Lòun ní ìyá kejì, kí lẹ wá ṣe ń bí, kí lẹ wá ṣe ládùúgbò wa? Ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín. Òun ní ibo lẹ ń lọ, ibo lẹ ti ń bọ̀ gan-an, kí lẹ wá ṣe ládùúgbò wa ìyá kejì? Ìyá kejì ni mi lọ́bì kan, ìwọ náà ni mo wá wò. Lòun ní ìyá kejì, èmi lẹ wá wò, ṣé ò sí? Lòun ní ṣé ẹ tó ń ra ẹdìyẹ kiri ní ìsinmi àríwá? Toró òun gbọ́ ṣíò tẹ́dì ẹ̀ ń ké nínú ìfàwọ́ kan àbí ìfàlọ́wọ́ kan tó gbé dání ni. Òun gbọ́ ṣíò níwọ̀n pé ìyá kejì ẹ tó ń ra ẹdìyẹ kiri ní ìsinmi, ẹ ti bẹ̀rẹ̀ alájàpá, ṣé alájàpá lẹ mọ́ ń pè? Ìyá kejì ni wò ó, ìyá dùn ni, ìyá làkẹ́, ìyá làbí. Wọ́n ń ra ẹdìyẹ kiri, ìwọ ni mo wá rí nípa ọ̀rọ̀ àwọn ẹdìyẹ wa. Ẹ béèrè pé kí ló gbé ìyá yìí wá, kí ló wá fẹ́ wá rí ìyá yìí fún nípa ọ̀rọ̀ ẹdìyẹ tán ti pín láti bí oṣù 3 sẹ́yìn. Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn, ẹjẹ́ á FEYIKOGBON ká fi ṣàwòṣe
lọ́jọ́ tèmi. Ẹ̀yin ará létẹ́ wà létí ìgbọ́ ẹ mọ́ ní ọ̀rọ̀ mi ń gùn wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tí ń bá yànnàná rẹ̀ dáadáa ó ṣeéṣe kí ọ̀rọ̀ yìí kó rújú. Ìyá yìí ń sọ fún ìyá tìbí ń pé ṣóorí àwọn ẹdìyẹ tá a pín lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà ọ̀kan ṣoṣo báyìí òun ló jẹ́ abo nínú wọn gbogbo 6 tó kù akọ ni wọ́n ọ̀kan ṣoṣo tó sì jẹ́ abo yìí náà àná òde yìí nígbà tí wọ́n ń ṣeré níwájú ìta ní ọlọ́kadà oníranù kan onízèméjàn kan ló bá tẹ̀ kan pa nínú rẹ̀ èyí tó wá tẹ̀ pa yìí ó jẹ́ ìkan ṣoṣo tó jẹ́ abo nínú rẹ̀ èyí ni ló kó ìbànújẹ́ bá mi ni mo bá ní kí n mú kan nínú àwọn akọ yìí kí n mú wá kí n wá bẹ̀ bóyá tí abo bá pọ̀ nínú tiẹ̀ kó gba akọ yìí kó fún mi lábo kan kí ẹdìẹ mọ́ bá àrùn lọ́dọ̀ mi torí ìyá àwọn láti bí oṣù 3 yìí ìyá àwọn gan ò yẹ́yin mọ́ àmọ́ nǹkan tí ń ṣe kò yẹ́yin mọ́ látijọ́ yìí ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́ ìyá yìí ní ọ̀rọ̀ tí ìyá kejì gbé wá báwọn rèé èsì oníyá yìí wá fún gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ ni ọ̀jọ̀gbọ́n mọ̀ ń fèsì rẹ̀ ṣùgbọ́n ìyá yìí ó fún ìyá kejì lésì ọ̀rọ̀ rẹ̀ o èsì ó ló fún mọ́ bọ̀ kí n dókè lọ́hùn-ún. mo kẹ́yìn tèmi tẹ́ wà nílùú Abidjan tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó bá mi àláwọ́ràbí ó bá ń dúró tì yín ẹ kéré oko wálé o ẹ bá ń ṣàmì àdúrà ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́ arábìnrin yìí lòun bá fún ìyá kejì lésì pé àkọ́kọ́ náà àwọn ẹdìyẹ méjèèje tẹ̀mí 4 ló jẹ́ abo nínú wọn ìyá kejì ní ọlọ́run ò ṣe òun wá tẹ̀síwájú pé àmọ́ àwọn ẹdìyẹ yìí ọ̀dọ̀ ìyá àgbà ni wọ́n wà ní abúlé torí kò síbi tóun lè mọ sìn wọ́n bí àwọn èyí tẹ́ ń gbọ́ tí wọ́n ń dún ṣíoṣío lẹ́yìn kùlé yẹn àwọn alábí àwọn àdèsá ni wọ́n fi ẹkún lọ mú un lọ́dọ̀ ìyá àgbà lọ́hùn pé àwọn sáfẹ́ mọ́ wá sin ẹdìyẹ yìí tipátipá ni àmọ́ kí n má tàn yín ìyá kejì ń lè gba akọ ẹdìyẹ yìí lọ́wọ́ yín pé mo fẹ́ gbé abo kan fún yín o ìyá kejì ní kí ò sí ìyá àlàbí òun sọ fún yín pé torí abo ẹyọ kan tó kù lọ́dọ̀ ìyá àgbà lọ́hùn-ún òun nìyá àgbà gan ń wò lójú torí ìyá àwọn ẹdìyẹ yìí bí ò ṣe yín lọ́dọ̀ tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni wọn ò ṣe yín lọ́dọ̀ tèmi náà mọ́ àwọn èyí tá a sì ti kó 7 tó wà ń bí yìí òun ò lè gbé kan nínú rẹ̀ pé kóun gbé fún ẹ nísìnyí àwọn ọmọ tòun wọ́n sunkún sí òun lọ́rùn náà ni kò sọ́nà àbáyọ kan tí mo lè ṣe sí fún yín ìyá kejì níyà kejì sáà ní ó dáa mo ti gbọ́ ló bá tún gbé ẹdìẹ ṣíoṣío rẹ̀ ló bá padà sílé ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́ arábìnrin yìí ní ọjọ́ kẹta tíyà kejì kúrò lọ́dọ̀ tòun nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí àwọn ẹdìyẹ yìí o kódà ẹdìyẹ nìkan kọ́ ni àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí ẹgbọ́n náà kí ló ṣẹlẹ̀ sí ẹdìyẹ yìí àtàwọn ọmọ ìyá yìí nǹkan bẹ́ńdúníyàn tá a wà yìí ilé ayé ilé asán àṣé kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú rọrùn lẹ́yìn ọjọ́ kẹta tí ń jẹ́ ọjọ́ kẹrin tíyà kejì kúrò lọ́dọ̀ arábìnrin yìí kí ló ṣẹlẹ̀ àkókò ti lọ púpọ̀ ẹjá fìpàdé sínú apá kejì ọ̀la nígbè wá fún yín ń bá ní kí n parí rẹ̀ ní ṣùgbọ́n àwọn èèyàn ti ń já mi léèkánná wọn ní bàkóredé ẹ mọ̀ ṣe fún wa díẹ̀díẹ̀ kó má mọ̀ gùn jù ti ń gba àkókò lọ́wọ́ wa jù ìdí rèé tí mo fi fẹ́ dá a dúró síbí yìí ọ̀la nígbè wá fún yín kí ló ṣẹlẹ̀ sí àwọn ẹdìyẹ yìí kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìyá yìí nǹkan bẹ́ńdúníyàn tá a wà yìí mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àní ẹ wo bí pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí tó bá tó kò ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ kó di funfun tó bá di funfun báyìí ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ bóyá ẹ bá ní gbólóhùn kan àbẹ́ ẹ bá ní ìpolówó ọjà ẹ lè pe ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51
fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ bá tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfun mímọ̀ fi lè ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débá Muhammadu Akóredé Bakóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe ti gòkè ṣe tarun ìpàdé mi àti ó tún dọ̀la lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní débá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.